olóòbí ní orúkọ tá à ń pè fá aṣáwọ̀ ọ̀rọ̀ májà orúkọ tá à ń pò jọ bàtàlá alamara ẹ̀wọ̀n olórúkọ tá à ń pọ̀ tún oṣó ni àjẹ́ ní ọkùnrin obìnrin ọmọdé àgbà ló bá ń bí ní gbogbo wa oyún ajọ́ wọn nínú èkókò bá àkúbi náà tádànù àti ìwé àtàgbà ló ń fẹ́ràn ọyọ̀ tẹ̀rù tọmọ ló ń fẹ́ràn oyin àti ìdílé bá ṣe ń dé àti bàbá ṣe ń bọ̀ títà sínú àrẹ́kọ́ni international agbáṣà ní ìlú àgbáyé káàfọ̀tà yìí ká tún wá lọ́tẹ̀ yìí Ọ̀yádolú láti ìlú Ìpájà ni ẹṣin òun lẹ́rí tí ó ti wà ń kalẹ̀ yìí àti ìmọ̀ ohun tí wọ́n máa fi ẹṣin ṣe o bóyá Ọya máa gun ẹṣin ni àwọn oníbàtà lẹ́rí tí wọ́n ti kó lù lọ yìí. Ọya òun ni ẹ̀ ń wò tó ti jáde yìí pẹ̀lú ìdá ẹ̀ lọ́wọ́ ọ̀kàrà ní ìlọ́jẹ̀ Ọya ti ń kẹ́ o tóbi ní gbangba oko dàgìrì owó dàdàpàwọ́ ọkọ̀ dàdà àwúrú. èyí ṣọ̀run lẹni tó wọ aṣọ fún lẹ́lẹ̀ yìí tí ó dúró pẹ̀lú Ọya. ẹ bá mi pè Ṣàgàkú máa ṣe ọmọ Ere owó. orin wọn dá fún Ọya yìí ọmọ oníṣàgá ọmọ òkú máa ṣe ahéré owó ní gbàǹgede ọmọ onílẹ̀ kan rẹ́fúrẹ́fú ọmọ onílẹ̀ kan rẹ́fúrẹ́fú ọmọ onílẹ̀ tó gbà kàtí ògbéjú. ọ̀sámà mo rí ẹ̀ńbẹ̀ ojúró re. Ọya lẹ́rí ló ti ń jó yìí kùtùkùtù là ń mú kọ̀ dájú ló fi ṣe. Ọya o ọ̀kàrà ní ìlọ́jẹ̀. Ọya lẹ́rí ló ti pààrọ̀ aṣọ yìí ó ti gbé aṣọ míì. Ọya o ẹ̀rí kó tún ti pààrọ̀ aṣọ. ẹ rí i pé Ọya ti ń yíyọ mo ti sọ pé kùtùkùtù là ń mú kọ ọ̀dájí òun ni Ọya fẹ́ fi ṣe ẹ rí bó ṣe ń sọ Ọya o Ọya tìǹbù Ìpájà ẹ rí tó ń so aṣọ lórí yìí.
bẹ́ẹ̀ ni ọ̀sámà ló dúró tì gbágbágbá àdánà náà ò gbẹ̀yìn àdánà náà ó dúró tì gbágbágbá. Ọ̀yá fẹ́ gun ẹṣin. Ẹ mọ̀ pé kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yà gùn délé rá, ràkúnmí lọ́yà gùn dókè ìgbò, ẹṣin ọlọ́yẹ lọ́yà lọ gùn délé èpo, tàbí ń kọ olúkòkò bí ẹni kọjá. Ẹja gbóni láti ẹnu àwọn ọ̀yá wa tí wọ́n ń kọ orin fún ọ̀yá. Alájà yìí fowó ẹ̀kú ẹ̀rẹ́ sí ọ̀yà lẹ́ ń wò lórí ẹṣin yìí ọ̀kàrà ní ìlọ́jẹ̀ eégún lé ṣọ̀run àyàn òkò jákọ lẹ́yìn bàtà pín ọmọ létí olómele àjẹ́ òjò kú ọmọ ọ̀hó tí ń jẹ́gún ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún o. Àwọn eégún akéwì tí wọ́n wà lẹ́yìn ọya ìjágbó díẹ̀ ní ẹnu wọn. Kábíyèsí Aláìlúwà ọba eégún dúpẹ́ àwọn ẹlẹ́ni tí wọ́n wà ń kalẹ̀ yìí pẹ̀lú àwọn olóyè lọ́kùnrin lóbìnrin gbogbo ni wọ́n jókòó pẹ̀lú kábíyèsí akí gbogbo yín o olóyè ṣọ̀run ìwé tìlú Ìpájà wọ́n ní ká máa dúpẹ́ lọ́gbọ́ ọmọ ya wọ́n kí ọba wa ti ìlú Ìpájà ọba eégún dúpẹ́ pé wọ́n kú ọdún eégún o wọ́n kí gbogbo ẹbí Ọya lápapọ̀ pé ẹ kú ọdún ẹ kú ìyèdún gbogbo ọ̀jẹ̀ ìlú Ìpájà àdúpẹ́ lọ́wọ́ yín bákan náà ni àdúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jẹ̀ movement àwọn ẹlẹ́ni tí wọ́n wà ń kalẹ̀ yìí ọ̀jẹ̀ movement kò ní bàjẹ́ láti ọba mi Èdùmàrè wọ́n dẹ̀ ní ká kí baálẹ̀ ewédà ìró gbogbo olóyè ti ọba tìlú Ìpájà àkí gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò ní bàjẹ́ o àṣeyí àṣàmọ́dún rẹ̀ mí o. Ọya ló tún yọ pẹ̀lú ẹṣin èyí níbi tí ẹlẹ́ni ti ń ṣe lọ́wọ́ ó ti gbé aṣọ míì báyìí. Ọya lẹ́ni tó ń jó lórí ẹṣin yìí èmi náà dúpẹ́ mo rí àánú gbà o iṣẹ́ gbogbo èèyàn ló rí àánú gbà ní tiwa báyìí mo dúpẹ́.
gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbádùn àwọn fọ́nrán wa láti iléeṣẹ́ wa ẹ máa lọ sí orí YouTube Lotus TVC kẹ́ máa lọ subscribe kẹ́ máa like ẹ máa subscribe síbẹ̀ ẹ máa gbádùn wa dáadáa síwájú àti síwájú sí gbogbo oríṣiríṣi iṣẹ́ ìṣẹ̀ṣe gbogbo àwọn ìbòdókò ìlú àtàwọn eré eégún lóríṣiríṣi ìlú Ọ̀tà ni ó Ibà ni ó Ìgbẹ́sà ni ó Ọ̀tọ̀ ni ó Ìgàndò ni ó Ìsọ́lọ̀ ni ó Ìjẹ̀gún gbogbo àwọn ọdún eégún bẹ̀ wá pátá tí dé ti Ìpájà tẹ́ ń wò lọ́wọ́ yìí gbogbo ẹ̀ ó ti wà lórí YouTube ẹ máa lọ wò kẹ́ máa subscribe síbẹ̀ kẹ́ máa like kẹ́ máa share àdúrà yẹn àgbà ìṣẹ̀ṣe wọ́n gbọ́dọ̀ parẹ́ o kó má bàa parẹ́ fún àǹfààní àwọn tí ò rí sí níbi tí fídíò rí wà kó máa lọ wò lórí YouTube. ẹ rí pé ẹ láti gbẹ́sọ̀ míì. Kábíyèsí ọba aládé kábíyèsí tiwọn Ìpájà níbí ẹ̀mí ẹ̀bù ọkọ̀ lẹ́mí darí ìlú yìí pẹ̀lú túmọ̀ ọmọdé wọn gbọ́ wàzẹ́ ìlú yìí ọlá orúkọ Ìpájà Jésù olúwa. ẹ rí pé Ọya ti pààrọ̀ aṣọ àrà oríṣiríṣi òun ni Ọya tó ń fi aṣọ dá ó kàn ń gbọ́ ilé ń gbàgbé jáde pẹ̀lú ẹṣin ẹni. àfi kábíyèsí onípájà pé wọ́n kó àfìdíbalẹ̀ ń bẹ̀ o ọba eégún dúpẹ́ àkíyìn ẹ̀ kú kalẹ̀ o gbogbo ẹ̀yin ọ̀jẹ̀ láti orílẹ̀ ayége àtàwọn èèyàn jàǹdàkàn tí wọ́n wà níkàlẹ̀ àkí gbogbo yín ẹ̀ kú kalẹ̀ ẹ̀ tún rí i pé Ọya tún ti pààrọ̀ aṣọ kọ́mọ́kọ́mọ́ lọ Ọya ń ṣe é. Ọya ló ti bọ́lẹ̀ látòrí ẹṣin yìí lọ kí àwọn oníbàtà. Ọya o. Ọya o. Baálẹ̀ pápá ewé dá èrò ọmọ ológun gbẹgbẹ lórí láyége ọmọ Ọya amọ́jọ́ àkíyìn ẹ̀kọ́ àfìdípadà ń bẹ̀ o àbí àsìkò yìí àfi kí baálẹ̀ pápá ewé dá èrò tí wọ́n kó palẹ̀ mọ́ ọdún eégún tìlú Ìsọlọ̀ àbáwá láyọ̀ Ọya lẹ́yìn tó ti gbé aṣọ mi yìí. Ọya ló ra ogun orí ìtàgé tó ń jó lọ́wọ́ yìí. Ìwọ ẹrù níbi ọwọ́ lókùn tá a fi ṣàwo ọwọ́ lókùn tá a fi ṣàwo ọ̀jẹ̀ tiwa ọ̀jẹ̀ tiwa ọ̀jẹ̀ tiwa àwọn kì í ṣòlóṣì o owó lókùn tá a fi ṣàwo.
ọ̀yà lẹni tó ń jó ní mẹ́sàn-án mẹ́wàá yìí. Ó ti fẹ́ gun odó báyìí. Ọ̀yà ó ti gòdó ẹ̀yà gbọ́rọ̀ láti ẹnu ọ̀yà àtàwọn ẹgbẹ́ akéwì tó wà ń bẹ̀ kémi náà fi dá dọ́mì. Akọ àjà kóró dùgbẹ̀. Ó là mo ṣe bá. Àdókò má ju bàbá ọmọ ní mú jẹ́ pọ́mọ lóko. Ìbà lọ́wọ́ aláṣẹ kùwé gúdé. Ẹgbẹ́ bá ti wà kọ́. Mo wá dábò ní ìbà lọ́dọ̀ rẹ̀. Ìbà ọba tó wà àrò rẹ̀ nà. Adé orí mi ò jẹ́ kọ́ bá. Bàtà sẹ́mi ò jẹ́ dọ̀bálẹ̀ gidi. Mo wá rí bá mo rí ìbà lọ́dọ̀ rẹ̀ o. Ìbà ìbà rẹ̀ lágbà yìí ọlọ́jọ́ fújẹ́ nílá. Fújẹ́ nílá mi àgbẹ̀dọ̀. Àtàlẹ́ ìgbà tó pin ọkàn létí olómìnira àtàjọ fún ọmọ owó ti dégún. Èrè pè iwájú o, èrè pè lẹ́yìn. Abiyamọ ayé ọba mi ìta kò jí dánù. Ẹ̀yin omi tó sọnù bí òṣèlú ẹ̀wọ̀n tí wọ́n dá yòókù orí méjì àdépò. Mo fẹ́ fún ọlọ́wọ́ wa kí máa rántí. Ó dára kí lónìí. Ayé oníṣẹ́ àìlọ́gbẹ́. Ó dàgbà. Ayé oníṣẹ́ lókù. Oníṣẹ́ tó jòjò. Ayé onípadà. Wọ́n lọ́rẹ́ wà bọ̀ ọ̀rẹ́. Èdè ni kò rí ní ọ̀la. Kò sóògùn àti ọgbọ̀n wọ̀rọ̀. Pátákó lọ́gà apáni o. Kàtà bíbà ní ọkọ̀ òkè. Rájí ilé bàbá rájí oko. Ìràwọ̀ ọjọ́ ṣe gbọ́sùpọ̀ lọ́wọ́ òtí ìbúṣe. Wọ́n lọ́rẹ́ wà bọ̀ ọ̀rẹ́. Ọkọ̀ oníjà gbogbo kọ́ má bọ̀. Ìwọ ló lọ́jẹ̀, ìwọ ló lẹ̀kú. Àyà tó bá ìwọ ló máa fẹ́ kú ìwọ ṣe. Oyè Odolu o. Ilé ẹlẹ́kùrú àbí nǹkan bá orí kékeré àjàmbákú akọ̀nà tí mo lórí. Ẹ̀wọ́n bẹ̀rẹ̀ ẹja lọ́wọ́ ní Oyè Odolu àṣẹ ṣe súré kó rọ́ mi. Ẹ̀hún ṣe wọ̀ mí tá lábúlẹ̀. Oyè Odolu máa gbọ́ ohun lẹ́nu mi dáadáa lẹ́nu òdìrí àbí dúró tẹ̀rẹ̀. Ó dàgbàlagbà ẹ̀fọ́ àbí tẹ́lẹ̀ gbìgbì. Bí wọ́n gbọ́ àgbàdìbìtì, nítorí tó lọ sọ́dọ̀ ọ̀tá. Agbẹ́dì làwọn ọjẹ́, agbẹ́dì ni wọ́n jẹ́, agbẹ́dì méjì, orí ìrẹ́ òpẹ́bọ́, àyàrá gbẹ́dì, oṣù ilé, wọ́n bí ẹ̀tì ọ̀púnmọ́, ó dọ̀kẹ̀rẹ̀bìtì, èrè àbìdú ẹgbẹ̀gbẹ̀, àjẹ́ ilé bí ẹ̀tì ọ̀púnmọ́, ó dọ̀kẹ̀rẹ̀bìtì, èrè àbìdú ẹgbẹ̀gbẹ̀, asákùnrin ìlókò búrábúrábù, orúkọ tí wọ́n pàwé òun àbí òṣòro mà, ó pẹ́ kọ́ tẹ́lẹ̀ òun ní ìṣẹ́jọ́ ní fáwí, kòtòkòtò bọ̀ òun ní sọ̀rọ̀, nígbà kú ọ̀pẹ̀ tí rí, tọ́lẹ̀ ìwọlé òye nígbà ṣàmùbáṣà ní kótó nǹkan àwọn bọ́sì lẹ́nu. Ẹgbẹ́ ni yìí kọ́ ọ̀kàrá lọ́ọ̀lù ni. Ọ̀kàrá lọ́ọ̀lù ni o, látọ̀ òun mo ti lọ wáyé. Ó ní ẹ̀yẹ́ ṣe sùúrù.
gbòde ọgbọ́n kan gùn fá olùkọ́ gàjẹ́bi mi ẹni fà kí ni ọ̀ṣọ́ ìyá àbẹ̀dọ̀ kí ni ẹlẹ́sẹ̀ méjì ránṣẹ́ abinú bùbù tí ibìnrin lọ́rọ̀ ẹgbẹ́ ẹ̀dógún ọdún ọmọ ìyá mi òṣòro gà wọ́n á fún mi lọ́bọ̀ ọ̀pá ìdí máa rántí wọ́n ní mo dá dáadáa mo dá kí mo dà dàdà mo dà kí mo lọ sọ́dọ̀ ọmọ ìyá mi òṣòro gà wọ́n ní mo fà kò mí ra òtí mo ní mo fà kò mí rọ̀ sórí igi òṣè mo tún dá dáadáa mo dá kí mo dà dàdà mo dà kí mo lọ ọ̀dọ̀ àwọn àgbààgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní mo fà kò wà mí rọ̀ sí mo ní mo pa kò mí wà sórí igi ìrókò ẹlẹ́ka mẹ́rìndínlógún mo tún dá dáadáa mo dá kí mo dà dàdà mo dà kí lọ́dọ̀ ọ̀yà mi òṣòro gà wọ́n ní mo fà kò wà mí rọ̀ sí mo ní mo fà kò wà mí rọ̀ sórí igi akíká kàṣàyàn káwọn lẹ́nu kò akíká oṣoolé ló bá péré àwa níbi akíká kàṣà káwọn lẹ́nu kò akíká ajá ló bá péré àwa níbi akíká kàṣà káwọn lẹ́nu kò akíká bẹ́ẹ̀ bá jẹ̀rù kótó lórí àwọn bẹ́ẹ̀ nu yọ kátó ra wò mú ẹgbẹ́ o kátó ra wò mú ẹgbẹ́ kátó ra wò mú ẹgbẹ́ o kátó ra wò mú ẹgbẹ́ o ní ọmọ ẹgbẹ́. lẹ́yìn ìgbà tí a ti gbọ́ fún gbáfúngbè láti ẹnu Ọya àti àwọn eégún akéwì Ọya ti bọ́lẹ̀ láti orí odò báyìí. ó fi orí balẹ̀ fún kábíyèsí àtàwọn olóyè Ọya lẹ́ni tó ń kí wọn nífọ̀kàn lẹ́yìn ìgbà tó bọ́lẹ̀ lórí odò. àwọn ìyá àgbà ọ̀jẹ̀lẹ́ni tí wọ́n ná owó fún Ọya yìí. èyí sọ̀rọ̀ lẹ́ ń wò tí ó dúró wájú Ọya yìí bàbá ń kí ọwọ́ bàkù wọ́n fẹ́ ná owó fún àwọn ìyàwó ilé. Ọya ti kó ìyá ẹ̀ síwájú kábíyèsí eré fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. aṣọ yìí ló ti bẹ̀rẹ̀ yìí Ọya ti bẹ̀rẹ̀ sí ní so aṣọ ó ti ń yí ẹ rí bó ṣe ń yọ ọ́. Ọya lẹ́ni tó ń yí aṣọ lóríṣiríṣi yìí. ẹ fún un láàyè lórí bí yọ. ẹ rí àrà tí Ọya tó fi yí tó yí yẹn ẹ rí pé àrò oríṣiríṣi òun ni Ọya ló fi ń yíṣọ. owó lẹ́rí tí wọ́n ná fún Ọya lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ rí bó ti gbé aṣọ ó ti gbẹ́sọ̀ míì bó ṣe ń gbé kan lẹ̀ ló ń gbé míì bẹ́ẹ̀ ló yí. eré gidigidi òun
ni Ọya ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe ń yí aṣọ ní mẹ́sàn-án mẹ́wàá. Èmi ìrẹsì tó ti gbé tó tún yìí. Ẹ̀tún rí àrà tó fi yéré yìí. Owó lẹ́rí tí wọ́n ná fún Ọya yìí nígbà tó ṣe rí dáadáa tó yíṣọ tó sọnù àgọ́lẹ̀ wọ́n wá ná owó fún un. Egun lè ṣọ̀run àyàn òkò jákọ̀ lẹ́yìn bàtà fi yan ọgọ́ létí olómele. Ẹ ń wo àrà oríṣiríṣi tí Ọya tó fi aṣọ yìí ó ti fẹ́ gbè mí. Ọya ń ṣeré ẹ̀gàn ní ẹ̀. Gbogbo aṣọ tó wà ń tẹ̀wá pátá òun ni Ọya ń gbé ní kọ̀ọ̀kan èdè tó ń yí. Àtànà ń ná owó fún Ọya yìí. Ẹ rí bí Ọya ṣe ń yíyọ lábẹ́ kanopí ibi tó wà. Gbogbo ọ̀jẹ̀ láti orílẹ̀ ayége akíyàn ọ̀sámà láti ìlú Ìlaro akíyàn ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ̀. Egudu òun lẹ́ni tí Ọya tó ti gbé yìí ìyẹn ṣòkòtò ọjà. Ó wọ ṣòkòtò ọjà Oyadolu wọ ṣòkòtò ọjà ó wọ ẹ̀rí bẹ́ẹ̀ ṣe wà láyé àtijọ́ nìyẹn. Ẹ̀ ń gbọ́ ohun tí ìlú ń sọ ṣòkòtò ọjà Oyadolu wọ ṣòkòtò ọjà. Egudu lẹ́ni tó ń yí lọ́wọ́ yìí.
ó yí egun sọ̀tún ó tún yí padà sósì. Ọ̀yàlẹ́lẹ́ tó ti di lábala yìí èyí sọ̀run ẹkú ewu gbogbo ọ̀jẹ̀ Ìpájà ẹkú ewu kábíyèsí ọba Eégún Dúpẹ́ ẹkú ewu náà kì í pàwòdì àwòdì òkú ewu àwọn olóyè náà wọ́n ná owó fún Ọya. èyí sọ̀run òkú ewu àyànkò ọmọ Ṣàgámù àfọ̀sọ́ ìjagun ọba ọmọ púpọ̀ ní bí etí bí ọ̀pàkàlẹ́sẹ̀ bàtà ijú ọ̀hún dà ẹ̀rí pé ṣọ̀n náà sọ bàtà lẹ̀ àwọn náà ni wọ́n ń jó ijó lọ́wọ́lọ́wọ́ yìí. kábíyèsí ọba Eégún Dúpẹ́ onípàjà ti dúpàjà bàbá kan òfin bàtà ṣeré kábíyèsí náà bẹ̀rẹ̀ sí ní jó pẹ̀lú Èṣọ̀run wọ́n tún ná owó òkú ewu fún Èṣọ̀run kábíyèsí aláìlúwà. kábíyèsí. wọ́n tún kán agbára sẹ́yìn ọrùn bàbá fẹ́ mú un ní lákọ̀ọ́lákọ̀ ni. òde Ìpájà lẹ́wọ̀n tó ń jó bàtà yìí o èèyàn gbọ́dọ̀ bá ọ̀tà tán kó má mọ bàtà jó torí ọmọ ọlọ́dà odò ni ọmọ aródẹ̀dẹ̀wọ́ mi nínú àwọn ọdán tí Ọya tó ń dà mo lẹ́yìn tó ti bẹ̀rẹ̀ sí jáde yìí ẹkùn lẹ́wọ̀n tó ti jáde yìí. ẹ jẹ́ tí wọ́n gbọ́ orin láti ẹnu olórin wa kémi náà tún fi dá tọ́mì mò ń bọ̀. Akí Èṣọ̀run Àyànkò ẹ̀kú ìnáwó Èṣọ̀run lẹ́nu lọ sọ́dọ̀ àwọn olórin yìí. Èṣọ̀run lẹ́nu ti wà níwájú eléré yìí tí ọba ti ń náwó wọ́n ń náwó fún eléré. Èṣọ̀run làbẹ̀lẹ̀ ọlọ́yà làbẹ̀lẹ̀ ọlọ́yà làbẹ̀lẹ̀ ọlọ́yà làbẹ̀lẹ̀ ọlọ́yà ọ̀pọ̀pọ̀ yìí wọ̀ ní bàbá làbẹ̀lẹ̀ ọlọ́yà làbẹ̀lẹ̀ ọlọ́yà ọ̀pọ̀pọ̀ yìí wọ̀. Ẹgbẹ́ lọ́dún délé náà ṣe ìyàkúbílẹ̀ ọlọ́dún ló sọ oko. Èṣọ̀run ẹ̀ṣẹ̀ lẹ́wọ̀n ọbẹ̀ òdòdó tàbí pẹ̀lúpẹ̀ òdòdó bẹ́ẹ̀ ní ọkọ̀ wa. Ìròyìn wá ní bá wà kọ́ ẹ̀yìn ní ṣọ̀fún ní jọ kó máa tó jẹ lọ. Èṣọ̀run ẹgbẹ́ bí wọ́n lè rò pé ṣọ́ọ̀tẹ́ ọ̀sìn náà. Èṣọ̀run ẹgbẹ́ bí wọ́n lè rò pé ṣọ́ọ̀tẹ́ ọ̀sìn náà.
alákòóso òun ni Ọya lọ́dà tó ń jó ní ojú agbo eléré yìí. títí dínú fọ́nrán mi tá ti máa pàdé láti lè ṣe wá ní Tasima Record International. ilé òní lé wa ọ̀nà nínà wa a ní gbé sọ̀rọ̀ bí ò ṣe bí ọmọ. títí dínú fọ́nrán mi rere láti pàdé o.